عليه وسلم وشر الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أدوك فون الله سبحانه وتعالى أترى عليكم إكفى النبي صلى الله عليه وسلم إكنا كما مالوري النبي كما باوا صحابي النبي أتنودل في دادا تلا النبي تيتيو دي يجو إسان تنبي الله سبحانه وتعالى إنه أنوه كما سيسي مياتين كنا وتيو في دادا تلا النبي كالبا وانوه نتيو هي يونولون نجال القيامة. Gẹ́gẹ́ bí àlàyé ilé tí a ń ṣe bọ̀ fúnra wa ní khútúbà ilé tí ó kọjá nípa wípé ìṣe dáadáa sóbí wa méjèèjì ó ṣe pàtàkì, ẹ̀sìn Islam ò fọwọ́ tẹ́tẹ́rẹ mú. Bákan náà ìso mọ̀lẹ́bí pọ̀ kí okùn ìbí má já, nǹkan tí Islam pè wá sí púpọ̀ ni, tí Islam sì fẹ́ jẹ́ ká mójútó. Ìyẹn ló wá fà á tó fi jẹ́ sí wípé asàdé fúnra wa pé ìwọ̀nba àdíthì ilé tẹ́ a bá lè kà lórí ẹ̀ ní ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam, so kó tó di pé aláǹfààní àti dúró lórí agbárin tọ́pìkì náà, torí pé ọ̀rọ̀ Ànábì pọ̀ sallallahu alaihi wasallam lórí ìṣe dáadáa sóbí wa méjì àti àbò láti so ìbí wa pọ̀. Àdíthì ilé tí a ti gbé náà ni hadith ilé tí bàbá Hurairah gbà wá, kọ́lọ̀n kọ́ mọ́sá ìbá yọnú sí Abu Hurairah. Ẹmọ̀ pé a ti sàlàyé àwọn hadith kan síwájú níjẹ̀jọ́. Abu Hurairah sọ pé jaa rajulun ila rasulillahi sallallahu alaihi wasallam faqala ya rasulallah man ahaqqu an-nasi bi husni sahabati qala ummuka qala thumma man qala ummuka qala thumma man qala ummuka قال ثم من قال أبوك متفق عليه. Abu Hurairah kọ́lọ̀n kó mọ́sá ìbá yọnú sí wọn. Ọlọ́kùnrin kan wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, ilé inú àwọn ẹ̀kọ́ ìyá yìí tí ń bẹ lọ́dọ̀ àwọn sàábí Ànábì ni. Kìí kú ṣe pé nígbà míì wọn ò mẹ́ni tó wá sọ́dọ̀ Ànábì rí, ṣùgbọ́n torí pé àìmọ́dákọ rẹ̀ kò kó nira bá nǹkan tí wọ́n fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n fi ní ọkùnrin kan wá sọ́dọ̀ Ànábì. Ìgbà tó wá sọ́dọ̀ Ànábì wọ́n sọ fún sí Ọlọ́run pé ìwé ń sí Ọlọ́run, man ahaqqu an-nasi bi husni sahabati, tàlẹ́ni náà bí gbogbo ayé ṣe tó inú ọmọ Ànábì Adam tí ó lẹ́tọ̀ọ́ sí kí n ṣe dáadáa sí jùlọ. Ọlọ́kùnrin yẹn béèrè lọ́dọ̀ Ànábì náà tún ni ó dé lẹ́ẹ̀kejì, ó tún béèrè lẹ́lẹ́kẹta pé lẹ́yìn ìyá mi tẹ́ tatún ni, Ànábì ní ìyá rẹ̀ náà tún ni lẹ́lẹ̀kẹta. Lẹ́yìn ìgbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá béèrè lẹ́lẹ̀kẹrin, Ànábì ṣẹ̀ṣẹ̀ wá ní lẹ́yìn ìyá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá kan bàbá rẹ̀. Ẹ̀kọ́ wo la fẹ́ dì múnú hadithi? Kìí ṣe pé bóyá ṣẹ̀ríà Islam ń wá láti wá dín ìwọ bàbá kù láà. Bàbá náà ló lórí ilé gẹ́gẹ́ bí ojú wá ṣe mà. Ṣùgbọ́n a rí pé nínú Suratul Luqman gan àyà 14 níbẹ̀, nígbàtí Ọlọ́run ọba àlékẹ́ ọlá ń sàásọ́lẹ̀ fún wa pé wa wassayna al-insana biwalidayhi pé a ti sàásọ́lẹ̀ fọ́mọnìyàn pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì. Nígbàtí Ọlọ́run sọ pé àsọ́lẹ̀ tán sọ fọ́mọnìyàn pé kó máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì, ìgbàtí Ọlọ́run wà á rí fà tó fẹ́ kọ́mẹ́ntì lórí òbí eléyìí tí ó pàtàkì jù tí dáadáa yẹn gbọ́dọ̀ pọ̀ jù lórí ẹ̀, Ọlọ́run ni hamalatu ummuhu wahanan ala wahani, torí pé ògbàbẹ́ náà ni. Ọlọ́run wá ń rí fà pé torí pé ìyá rẹ̀ ó gbé sínú wahanan ala wahani, ní ọ̀lẹ lórí ọ̀lẹ, wàhálà lórí wàhálà. Ìyẹn nìkan wá kọ́ wà fi sọ́ọ̀lù fi àmẹ́yìnì, ó tún wá tọ́jú ẹ̀ ń fún lọ́yàn fódìdí ọdún méjì. A rí pé nígbàtí Ọlọ́run sọ pé àsọ́lẹ̀ tó ń sọ fọ́mọnìyàn pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì, Ọlọ́run wá ń sọ̀rọ̀ ìyá lọ. Asásìmọ̀ pé bàbá olóyún, àríbẹ̀ẹ̀kọ́, bàbá olóyún ọmọ síkàn, kìí sì fọ́mọ lọ́yàn. So láàfin mọ̀ pé kìí ṣe pé bóyá Ànábì ló dédé sọ pé ìwọ̀ ọ̀yá, ìwọ̀ tó pọ̀ ni, bí kìí ṣe pé Ọlọ́run gan ó ti tọ́ka sí ọ̀rọ̀ yẹn ní Suratul Luqman bẹ́ẹ̀.
Ọlọ́run wá ní anishkur li wa liwalidayk ọmọ náà kó dúpẹ́ fẹ́mi Ọlọ́run tó bá ti lè dúpẹ́ fẹ́mi Ọlọ́run tí mo ṣẹ̀dá rẹ̀ tán wa liwalidayk èyí tó ṣẹ́kù náà ni àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n sọ lọ́kọ̀ rẹ̀ wá sáyé ó gbọ́dọ̀ wá bó lọ ṣe dúpẹ́ fún wọn ibi tá a ti lọ ni pé ìwọ̀ ya kìí ṣe ìwọ̀ tó kéré bí tí ń wò ma bó ti jẹ́ pé bàbá náà a ní ìwọ̀ eléyìí tí ó pọ̀ ṣùgbọ́n ìwọ̀ tí ìyá ó pọ̀ ju ti bàbá lọ gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe ṣàlàyé fún wa nínú hadithi nínú ẹgbà wá mi wọ́n ní ọkùnrin ìyẹn ni ya Rasulullah man ahaqqu bi husni suhbati tàlẹni tó lẹ́tọ̀ọ́ sí kí n ṣe dáadáa sí jù qala ummuka thumma ummuka thumma ummuka thumma abaka thumma adnaka ala Nabi sallallahu alaihi wasallam nínú ẹgbà wá mi tọkùnrin yẹn béèrè pé tàlẹni tó lẹ́tọ̀ọ́ kí n ṣe dáadáa sí jù lọ́nà àwọn èèyàn wọ́n lánàbí ni ìyá rẹ̀ kìí ṣe pé òun ló tún wá béèrè lẹ́lẹ́kejì sẹ́yìn bá dìtẹ̀ àkọ́kọ́ ọkùnrin yẹn tún béèrè pé lẹ́yìn ìgbà ń ta ni ànábì ló dídì sọ pé ìyá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wà lẹ́yìn ìgbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá kan bàbá rẹ̀ lẹ́yìn bàbá rẹ̀ adnaka wa adnaka ó ṣẹ̀ṣẹ̀ wá kan àwọn tó bá tún súnmọ́ bí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá tó tọ́ ẹ̀sìn Islam ló ní ó ṣe dáadáa sí mi 75% tàbá ní agbé lórí percentage àbí bẹ́ẹ̀ kọ́ ń láti ṣe dáadáa sí ìyá 25% ní ti bàbá ṣé kò wá ní mọ̀ dàbí ẹni pé bàbá tó ń ṣe wàhálà ó ní náwó ní ṣe wàhálà bá ṣe rówó bá ṣe jẹun àti wọn àti yá gan pé irú percentage wọ́n ní Islam fún wọn Islam ò ṣàbòsí wọn bí tí ń wò wọn torí pé wàhálà tí ìyá ń ṣe ó pọ̀ gán lórí ọmọ gan ìmọ̀ ń ṣoore níta ìyá sì ń jẹ ìyá rẹ̀ ìyá ń jẹ bàbá rẹ̀ gbogbo àwọn tọ́jọ bí wọn papọ̀ wọ́n máa gbúrò rẹ̀ láti jìnàjìnà ọ̀ẹ́sẹ̀ ni rí èyí sẹni rí báwọn ó gbọ́dọ̀ jẹ́ kí dáadáa tó ṣe kó bẹ̀rẹ̀ láti inú ilé wọ́n pa wípé tí àwọn òbí bá láǹfààní àti dàgbà sí alọ́dọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa ìyẹn ló fà á tí ìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n àfà tí wọ́n fi kọ́ lórin pé waliwalidaini fala tanharhuma abada qad rabbayaka saghiran ghayra munfatimi قد ربياك صغيرا غير منفطم والوالدين àwọn òbí rẹ̀ méjèèjì فلا تنهرهما أبدا má jágbe mọ́ wọn láíláí tó ìjáde láyé má dán wò lásà kó wá jágbe mọ́ kí lọ́lọ́run náà sọ nínú ayàtà kà ní last week mọ́ra wa pé Ọlọ́run lá gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wa qul lahuma qawlan kariman tábà bá wọn òbí wa sọ̀rọ̀ gbólóhùn alápọ̀nlé la máa ń fi bá wọn sọ̀rọ̀ kò sí bí èèyàn ṣe lè burú tó bí àbẹ́ èèyàn ṣe lè burú tó tó bá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn àpọ́nlé ni lẹ́lòmíì tó ṣe àtọ̀nà rẹ̀ wá sáré tó jù wọn lọ ẹlòmíì lọ ṣe dáadáa sóbi olóbi ìyún tí ọwá jẹ́yìn lójú ẹlòmíì ó da nílé àná rẹ̀ òbí rẹ̀ sí yóò máa ṣe dáadáa sáwọn àná rẹ̀ yóò máa fún ẹ lówó wọ́n mọ̀ rí pé kódà àná dáadáa la ní ìyá òsì máa jẹ ìyá rẹ̀ gbogbo ọjọ́ kíjọ́ tó bá lọ sọ́dọ̀ ìyá rẹ̀ tó ní kó lọ fífìtì ìyá rẹ̀ láyé tí mo sọ ni pé mẹ́mí ọ̀sá máa dákẹ́ àdúrà wàhálà nǹkan ilé náà ni ìlú ilé náà ni nǹkan ò tí ìrọ́gbọ́ náà ni kò sì lọ sílé àná kó sanwó lọ rí láyé èèyàn ṣe rẹ̀ èèyàn ní o èèyàn ṣe rẹ̀ èèyàn ní ẹ sì mọ̀ pé àwọn tí èèyàn bá gbìn náà lè yóò ká ibi tá a ti lọ ni pé ẹ̀san téèyàn ó san fún òbí èèyàn kì í ṣe ẹ̀san tó kéré pàápàá jùlọ ìyá ìyún àdìsí yẹn dó bá wọn bákan náà yìí mà falam yadkhulil janna Allah anábì ní ìfimúgbólẹ̀ ọkùnrin kan ìfimúgbólẹ̀ ẹnìkan lẹ́yìn ìgbà ìfimúgbólẹ̀ ẹ̀mẹ́ta lànábì wí ìfimúgbólẹ̀ ẹnìkan ìtumọ̀ rẹ̀ ni pé kí ó yẹpẹrẹ láyé àtàlìkìyàmà kó má já mọ́ nǹkankan kí wọ́n dojú rẹ̀ bolẹ̀ sẹ́mọ̀ pé tí àmì bá gbáyàn mú téèyàn bá kó sí ẹ lọ́wọ́ màṣíyá gbádàn tí wọ́n dojú rẹ̀ bolẹ̀ sànábì ní ìfimúgbólẹ̀ ń tàn ìyẹ̀yẹ́ fún ìyẹpẹrẹ fún kó má jẹ́ tiẹ̀ tálẹ́ni náà wọ́n lánàbí ni man adraka abawayhi inda al-kibar ilẹ̀ ni tó jẹ́ pé Ọlọ́run ní kó lépa bá àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n wá dàgbà sí lọ́dọ̀ ìkánnù wọn ní àbẹ́ méjèèjì gan falam yadkhulil janna kò wá tàtàrà wọn wà janna ẹ pé ayé rẹ̀ bàjẹ́ alìkìyàmì ayé tó wá dojú so iṣẹ́ alìjẹ́nà ń bẹ lára òbí wa méjèèjì
pàápàá jùlọ nígbà tí wọ́n bá dé ipò ibi tí wọ́n ti lẹ láti dàgbà, àsìkò tí wọ́n bùkátà sí ká máa ṣàánú wọn, ká máa kẹ́ wọn lójú, ká máa kẹ́ wọn nímú. Ṣé mọ̀ pé kíkẹ́ táwọn ń kẹ́ wọn náà tẹ́lẹ̀ bá ṣe sí aláyọ̀ náà ni, àbí ẹ̀kọ́ ó yàtọ̀ sí kíkẹ́ táwọn ń kẹ́ wọn nígbà táwọn wà kékeré pé ká má kú. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ká sá ṣe dáadáa sí wọn. So Ànábì ní ìfimúgbolé ń tàn tí ò wá rálì jẹ́ náà látara àwọn òbí rẹ̀ méjì. Kódà ìgbà wá kan wà wọ́n lánàbí gun mímbà ìjọ kan, Ànábì wá ṣe àmín 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 lẹ́ẹ̀mẹ́ta. Wọ́n wá bí Ànábì léèrè pé kí ni ìtumọ̀ àmín tó ṣe lẹ́ẹ̀mẹ́ta? Ibi tá a fẹ́ lò ń bẹ̀ ní pé Ànábì ní màláíkà Jibril ló wá bá mi, wọ́n ń fún mi ní èrò pé gbogbo ẹni tí Ramadan bá bá láyé tí ò wá rí àforíjì Ọlọ́run kẹ́ńtọ̀n kí àlùjánnà Ọlọ́run jẹ́ ìwọ̀ fún. Ànábì ló wá ṣe àmín pé ládùúgbò oore tí ń bẹnu Ramadan. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé gbogbo ẹni tí ó bá òbí rẹ̀ láyé, òbí rẹ̀ méjèèjì àbí kan náà méjèèjì ni, tí ò wá rí àlùjánnà látara wọn pé kọ́lọ́run má jẹ́ kí ń tọ́ orí ọ̀nà Ọlọ́run. Ànábì ní àmín. Ṣé mọ̀ pé ìṣù ni tó bí tá a ti lọ ní pé èèyàn gbọ́dọ̀ fojú kéré ìwò bí èèyàn méjèèjì bí ti ń wò mọ́, èèyàn gbọ́dọ̀ fojú kéré wọn bí ti ń wò mọ́. Bákan náà àdìsí míì àbúrò yára náà ló gbà wá torí pé náà ló lázàmà Ànábì, ó dún nímọ̀ Ànábì púpọ̀. Ó ní anna rajulan qala ya Rasulullah inna li qarabatan asiluhum wa yaqta'uni. Ọkùnrin kan wá bá Ànábì, ó wá ní tọ̀ lèyí ń ṣe Ọlọ́run ọ̀rí, mo ní àwọn mọ̀lẹ́bí kan, èmi máa ń ṣe dáadáa sí wọn, àwọn máa ń so pọ̀ mọ́ wọn, wọn ìfẹ́ bá mi ṣe. Wa uhsinu ilayhim wa yusi'una ilayya, tí n bá ṣe dáadáa sí wọn àìdá náà máa fi ń sanmí dáadáa, náà máa fi ń sanmí lẹ́san padà. Èmi ó ṣe dáadáa sí wọn àìdá ni wọ́n nà sí mi. Wa ahlumu anhum wa yajhaluna alayya, yìí máa ń ṣàfaradà nípa gbogbo tí wọ́n máa ń ṣe sí mi, àmọ́ àìmọ̀kan yìí náà ni wọ́n máa fi ń dá padà fún mi, wọn ìwúwà dáadáa bí tí wọ́n máa sí mi. Faqala ẹwọ́n sí Ọlọ́run sallallahu alaihi wasallam. Ànábì ò sọ ìdájọ́ ilé tó yẹ pé yóò fi dàbí ẹni pé yẹn wà bias. Ànábì ní la'in kunta kama qulta, sọ mọ̀ pé mi ò bá ọdé lé inú mọ̀lẹ́bí yìí sì tẹ̀lé ọdé bẹ̀rù mọ́ tí ń ṣẹlẹ̀ láàrin. La'in kunta kama qulta, ká ní pé bọ́ ṣe wí ilé ṣe rí o. Faka annama tusifuhum almalla, nígbà tó ń fún wọn ní eérú gbóná mu ni, tó ń fún wọn ní eérú gbóná mu, ìwọ́n ṣe dáadáa sí wọn, àwọn ṣàìdá sí ọ, mọ̀lẹ́bí kan náà sì jọ ní. Wala yazalu ma'aka minallahi zahirun alayhim ma dumta ala dhalik. Ànábì wa ní jẹ́ fún ọ ní èrè dùnú, sọ́rí ọ níyẹ̀ ọ nígbò lẹ́ni tí ó máa borí wọn, tọ́lọ́wọ́ máa fún ọ ní ìṣẹ́gun lórí wọn lópin ìgbà tó bá jẹ́ pé ń tọ́ ń ṣe náà nù. Wọ́n sá ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí, kókùn ẹbí mẹ́jà, àwọn ni wọ́n fẹ́ bọ́ ṣe. Wọ́n sá máa ṣe bá ń sí wọn. Ó dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n fún wọn ní ẹrú gbóná mu ni. Wọn ò sì wá ní jẹ jàbálẹ̀ olórí, wọn ò ní rẹ́yìn rẹ̀, ìwọ ló padà borí wọn. Tó pé tí Islam ní ọ ṣe ńlọ ń ṣe. Táǹbì Allah subhanahu wa ta'ala kó mọ́ sáyẹ̀ ràn wá lọ́wọ́ láti lè ṣe dáadáa, láti lè so okùn ẹbí wa pọ̀, láti lè ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì, káwa náà lè bá rí àyọ́nà Ọlọ́run láyé ń bì àti lálùkìyàmà. Alhamdulillah, thumma salatu wassalamu al-atammani al-akmalani ala rasulillah wa ala alihi wa ashabihi ahlillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, àtọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí àlàyé ilé tí a ń ṣe bọ̀ nípa wípé ìṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì àti ìsokùn ẹbí wa pọ̀ ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa, a gbọ́dọ̀ fi ṣeré. Kódà nínú tí Ọlọ́run tún máa fi ń ṣe ìgbàláàyè fún yàn tí àzìkí èèyàn máa fi ń gbèrò ní kéèyàn máa sokùn ẹbí pọ̀. Nínú tí Ọlọ́run tún máa ń lò ń sábàbí tẹ́mi èèyàn máa fi ń gùn láyé náà ní kéèyàn máa sokùn ẹbí pọ̀. Eléyìí ni ẹgbà wá ilé tó wá látọ̀dọ̀ Anas ọmọ Malik, ilé tó gbé lé Ànábì sallallahu alaihi wasallam. Ó ní anna Rasulullah sallallahu alaihi wasallam qala, Anas ọmọ Malik ní Ànábì sọ pé man ahabba an yubsata lahu fi rizqihi, ẹni tó bá wù tó dùn máa kọ́lọ̀ ń ṣe ìgbàláàyè fún níbi azìkí rẹ tó fẹ́ ní owó láyé tí ò fẹ́ máa nákàtá kó tó rí mi. Wa yunsa'u lahu fi athari, tó sì fẹ́ jẹ́ kó ń gba àyè
níbi orípa rẹ̀ ó fẹ́ jẹ́ kó ń gùn lẹ́mi falyasil rahimahu Ànábì ní kẹ́ntàn lọ mójútó bóò ní ó ṣe sokùn ẹbí rẹ̀ pọ̀ ìsokùn ẹbí pọ̀ àjẹsí pé sábàbí kan ni tẹ́mi èèyàn máa fi ń gùn sábàbí kan ni tí azìkí èèyàn máa fi ń gbòòrò ẹ̀yẹ máa wo gbẹni tí máa ń sokùn ẹbí pọ̀ tí máa ń wá mọ̀lẹ́bí tí ìfẹ́ jẹ́ kẹ́bí ó bàjẹ́ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ nínú ẹbí pé lágbájá ò jẹ́ bá ìjọ tí wọn ò bá rí láàrin jẹ́ mẹ́ta wọn mọ̀ ní àmàráfà lágbájá lónìí àbí ìyá lágbájá àmàrí ó mọ̀ tó jẹ́ mẹ́ta tá a ti rí ọlá fóònù ní ìjìnà sí wọn ni tí nǹkan bá ń ṣe wọ́n tètè mọ̀ pé nǹkan ṣe àmẹ́ni tó wá pé kò tí ẹ̀ náà kò rántí mọ̀lẹ́bí kankan tàwọn náà ò ní rántí ìgbà tí nǹkan bá ń ṣe a sì gbọ́dọ̀ máa wò pé mọ̀lẹ́bí wa wọ́n wá ń ṣe tí ò dá sí akáwa náà fi àìdá náà káfi ṣẹ̀san èyàn ṣáàjú káwa máa ṣe ti wá tá a bá ń ṣe ti afọ́lọ́run ọlọ́run mọ̀ gbé ajẹ́rí tán wà ilé ìta tó fẹ́ rahim mu'allaqatun bil arsh taqul in ti ń jẹ́ okùn ẹbí gẹ́gẹ́ Aisha ní Ànábì sọ fún wa pé wọ́n sókọ́ àga arshi ọlọ́run àga ọlá ọlọ́run wọ́n sókọ́ bẹ̀ taqul okùn ẹbí máa ń sọ pé mọ́ wàsọ́là ní wàsọ́là òdùwà ẹnikẹ́ni tó bá fi lè kómi mára tó so nípọ̀ ọlọ́run ọba àlékè ọlọ́sọ nẹ́pọ̀ wà mọ́ ń kọ̀tọ́ ẹni kọ̀tọ́ òdùwà ẹnikẹ́ni tó bá sì fi lè já mi ọlọ́run ó já pẹ̀lú ìtàn ẹ̀dàpọ̀ ẹni tọ́lọ́run bá wá ta kété sí tọ́lọ́run ò rí ti ẹ̀rù ṣé ìṣẹ̀mí ayé ewé rọrùn lẹ́yìn ìgbà tó bá dààmú láyé tán àlìkíyàmọ̀ rẹ̀ náà tó wá burú táǹbì ọlọ́run kó mọ́ṣẹ́ ìlàwá kó nu gbogbo orúṣe síbáyìí ẹlòmí ń kó ìyà jẹ ara látàrí pé kò kó mọ̀lẹ́bí mẹ́ra àwọn oore tó yẹ kí ọlọ́run máa ṣe fún látàrí pé lágbẹ́jọ́ báyìí ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí àtàrí pé máa fámílì wa ò dáa kódà ń ní bẹ́ẹ̀nì kẹ́kẹ́ sínú wọn èmi àtàwọn ìyàwó mi àtọmọ mi nìkan ńlá máa ṣe ìlókù bẹ́ẹ̀lòmí tọ́lọ́n fi ní ṣe ń tọ́fẹ́ sínú á sì kí ìròsì ní gbèrò àdísì ní ń bẹ ilé tí Abdullahi bin Amr ọmọ así gbà wá ó ní aqbala rajulu ila nabi sallallahu alaihi wasallam faqala ubayyi'uka ala al-hijrati wal jihad ọkùnrin kan ló wá bá nabi ó lóun wá pledge sọ́dọ̀ nabi pé òun fẹ́ tẹ̀lé nabi ṣe hijira òun sì fẹ́ tẹ̀lé nabi lọ jagun abutagi al-ajra min Allah ta'ala ń tó ń fi torí ẹ ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ wá ẹ̀san pàtàkì lọ́dọ̀ Ọlọ́run òun fẹ́ jagun pẹ̀lú wa ànábì ó mọ̀ pé ẹ̀san ogun jíjà kò kéré òun fẹ́ ṣe ìjírá pẹ̀lú wa ànábì ó mọ̀ pé ẹ̀san kéèyàn ṣe ìjírá kò kéré kọ́ọ̀lá ànábì wá fún ọkùnrin lésì pé fahal laka min walidayk ahadun hayyun ìjọ nìkan nínú àwọn òbí rẹ méjèèjì tí wọn ò tí kú ẹ máa gbọ́n tánàbì bí ìjà ọ ní ẹnìkan bóyá ìyá ni àbí bàbá náà àwọn òbí rẹ méjèèjì tí ò tí kú kọ́ọ̀lá ọkùnrin yẹn wá ní náà bẹ́ẹ̀ ni bal kilahuma kódà àti ìyá àti bàbá ni mo ní kọ́ọ̀lá ànábì ní fabtaghi al-ajr min Allah ta'ala ọ̀sì ló fẹ́ wá ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run òun wá ládá lọ́dọ̀ Ọlọ́run tó pọ̀ kọ́ọ̀lá náà ọkùnrin yẹn ní bẹ́ẹ̀ ni òun wá ládá tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ló fi fẹ́ jagun ló sì fẹ́ fi ṣe ìjẹ́ra pẹ̀lú ẹ̀ kọ́ọ̀lá ànábì wá sọ fún pé farji' ila walidayk padà lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì fa ahsin suhbatahuma àwọn méjì ni ọlọ́ ṣe dáadáa sí tó bá ti lè ṣe dáadáa sí àti ìyá àti bàbá rẹ̀ ọ̀rẹ́ ẹ̀san ńlá lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ àlùjánnà látara wọn sallallahu alaihi wasallam so ibi ńlá fi gbọ́dọ̀ mọ̀ pé àwọn ìwọ̀ táwọn òbí wa méjì ní ó pàtàkì kò sí ẹni náà lẹ́yìn Ọlọ́run tó dá wa àtúnfi òjíṣẹ́ rẹ̀ tọ́lọ́run tún rán tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni náà tó lọ́lá táwọn òbí wa méjì kò sí káfà náà ti lè tó káfà sọ pé èmi mo kọ́ ní pé mo lè yọ àlùbáríkà ẹ̀yẹ lásán ni àfó òdá àlùbáríkà kankan ní tó lè fún ọmọ báyìí ọmọ òṣìṣẹ́ àlùbáríkà Ọlọ́run ló ní àlùbáríkà lọ́dọ̀ tí ó wà fọ́mọ ẹlòmíì ti kọ ẹ̀yìn ọmọ sí ìyá àti bàbá rẹ̀ láì torí pé ó lè máa gbádùn wọn ó jálàbí náà ló wá lọ sọ́dọ̀ wọn pé àfẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀sánú wa kí sẹ́lẹ̀ máa lọ ọmọ wọn bá ń dá fọ́mọ sí wá ọ̀nà wo ló ń lè fi gbà kó jẹ́ sí pé òun nìkan náà ni òun mọ̀ jèrè rẹ̀ yóò kọ́yìn gbé fámílì wọn sí ẹwà ẹni ìbà ní ṣùgbọ́n ọ̀nà yín ibi tẹ́ ń lọ aláàjì ọ̀nà yín jìn wọ́n sì ń wo dáadáa kan lókè fún yín báyìí báyìí àmọ́ àwọn nǹkan tó lè ṣe àdúgbò tó lè ṣe àkóbá fún àwọn nǹkan yẹn tí òfin ní jó wáyé ẹ kọ́kọ́ sá fún lédi ẹ̀nà báyìí lásìkò yìí
pàápàá jùlọ ẹ má dọ́dọ̀ màmá yín báyìí ó ti kọ́kọ́ kó ibú bọ́mọ ní wọ́n máa sọ pé mọ́mí ìkìlọ̀ tí mo lè sọ fún yín náà sẹ́mọ̀ pé bá a ṣe jọ wà tó ìgbọ́dọ̀ tán màmá yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má dọ́dọ̀ wọn bí ìgbà wo ló wà tó ẹ ṣáàjò tó bí oṣù 6 kódà tẹ́bà ó padà sọ́dọ̀ wọn gan ẹjẹ́ mọ̀ sẹ́mọ̀ pé ó ti ń kó díẹ̀ bí ó ṣe so ibú látayé kó tó dálì kìyàmà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti balẹ̀ jẹ́ látàrí pé àwọn èèyàn lọ bá wọn pé ẹ dákun ẹ ṣàánú mi mo níṣòro báyìí àbíbò ní sẹ́ẹ̀ ní ó ṣe lọ síwájú ẹlòmí ó wàá kọ ẹ̀yìn òbí àtọmọ síra wọn torí pé òun ṣàfẹ́ jèrè ọmọ ọlọ́mọ iṣẹ́ tí ò sí òbí tó wá dààmú lórí ọmọ gan àníkọ́dà kí òbí máa nàkọ́ bọ̀ 1 naira lórí ọmọ èyí láti jẹ́ tọmọ ti dáyé bí ṣe ń dáyé báyìí ẹni ẹlẹ́ni ló bẹ̀rẹ̀ sí ní tọ́ ọmọ tó fi wá di ẹni tí òun náà lámìlaka láyé ọmọ ò lẹ́tọ̀ọ́ láti fi ìyà jẹ òbí rẹ ó ṣe dáadáa sí wọn náà ni ọlọ́run yóò gba ẹ̀tọ́ èyí tí wọ́n á ṣeun láìdáa ni ó gbà fún ọ ìjìyà òbí ò sí lọ́wọ́ ọmọ kẹ́kẹ́ ká tó wá sọ pé àwọn wá sọ pé màmá rẹ ní ń ṣe ọ́ bàbá rẹ ní ń ṣe ọ́ má délé mọ́ ilé nínú orí ibú ńláńlá téèyàn ó ṣe ni èèyàn fẹ́ lọ ṣe jihad ṣe bí kẹ́sìn ọlọ́run lè ga ni ó fẹ́ lọ ṣe yíra pẹ̀lú ànábì ní ṣe bọ́ olóbìí méjèèjì láyé ó ní bẹ́ẹ̀ ni lọ́mọ wáyé ẹnu ọlọ́run látara méjèèjì ó wà lìjẹ́nà látara méjèèjì mọ́wọ́ ẹ̀tẹ̀lé alójú ogun sallallahu alaihi wasallam ìyẹn nìkan kọ́ ẹ̀gbà wá mi tó wà pé ọkùnrin ìyẹn gbẹ́ngbà tó wá ó wá gbà yọ̀ǹda ọlọ́dọ̀ ànábì pé ànábì sẹ́ alóhùn ní kémi náà jagun sẹ́ fasta'dhanahu fil jihad faqala ahayyun walidatu ànábì ni síbọ̀ ọlọ́ọ̀ ní òbí láyé òbí rẹ̀ méjì wà láyé ọkùnrin yẹn ní bẹ́ẹ̀ ni ànábì ni ara méjì lọ sí ṣe jihad má tẹ̀lé alọ sójú ogun ara méjì ní ọsí lọ sí kíni ní ọsí lọ sí jihad ibi tó ti rí àlìjẹ́nà ti ẹnu tó ń gbà tí èyàn bá wá sí sí àlìjẹ́nà látara pé yẹn ṣe dáadáa sáwọn òbí wa méjì sẹmọ̀ pé a gbọ́dọ̀ kíyè sára gbogbo àwọn rínà àwọn ẹlẹ́sìn rìn tí wọ́n kàdà ṣàyédé pàdé èèyàn pé lágbájá báyìí mo rínà sí ẹ ṣọ́ra o family house yẹn má débẹ̀ lásìkò báyìí kí ni ìṣẹ̀lẹ̀ family house àwọn tó ń pààyàn gan wọ́n ti kú tàn àwọn ọjọ́ fẹ́ gun wọ́n fẹ́ gun ọkọ̀ tó dá ọkọ̀ ọlọ́yẹ́ àwọn agbóhùn rẹ́dì láti pọmọ ọlọ́mọ mọ́ àwọn ọjọ́ fẹ́ gbélé tó ní èsì láwọn tẹ́ ń fojú pé àjẹ́ lágbájá àbí oṣó ni bàbá kìíníkẹ àwọn ọjọ́ fẹ́ gbélé tó dá ẹkọ́lé tó dá fún alágbélé àánú ọ̀tẹ́ fi èsì síbẹ̀ ẹgbẹ́ sólà sí kí náà má lọ nígbà kankan àwọn bàbá náà máa fẹ́ láì inú wọn máa dùn ẹ jẹ́ kó kún ẹbí kó sopọ̀ ẹ má sá fún lé kí là ń sá fún ẹni tẹ́ bá rí pé aláburú ẹ̀dá ni ṣe bí Yorùbá náà wọ́n ni tí wọ́n bá ṣe ẹ̀ ní kààró kà fún kó jẹ́ bí wọ́n bá ṣe ẹ̀ ní kààró kà fún kó jẹ́ bí wọ́n bá jẹ́ ká máa kà tán wọ́n àtún jẹ́ ká máa kà bí wọ́n bá ṣe ẹ̀ ní kààró kà fún kó jẹ́ ẹni tó bá ṣe ẹ̀ ní kà ìwọ́n sáà ti ro àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ jẹ́ tó bá ti lè jẹ́ ọkà tó jẹ tán yóò padà jẹ ìka rẹ̀ mọ́kà àbí ẹ̀kọ́ so ìwọ ṣe dáadáa sí wọn ẹni tí ń ṣàìdá sí ìwọ sáàmà ṣe dáadáa sí so tá Nàbí sallallahu alaihi wasallam tí ń ṣàlàyé fún wa nù torí pé kìí ṣe pé okùn ìbí lásán ó dédé wà bí ṣe pé àánú lọ́lọ́run fi ṣe fún wa a gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáì ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ó ṣàlékún àzìkí wa ilé tí a fi lè ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ó sì sàlékún àzìkí wa ilé ìtàlẹ̀ fi ro mọ̀lẹ́bí pọ̀. Ànábì sọ ní ọ̀rọ̀ kan pé laysal wasil ilé tí àbúrò rẹ̀ Ànábì gbà wánú Bukhari Ànábì ní kìí lè sọ pé yàn ń sokùn ẹbí pọ̀ bil mukafa'a pẹ̀lú pé òun fún yàn lówó òun bóyàn lẹ́bùn lè sọ pé òun sokùn ẹbí pọ̀ pẹ̀lú ẹ̀ walakinna al-wasila alladhi idha qata'at rahimuhu wasalaha ṣùgbọ́n ní táa lè sọ pé ń sokùn ẹbí pọ̀ ńlẹ́ni tó jẹ́ pé tó bá ti rí pé ẹbí ń bàjẹ́ yóò sì gbìyànjú láti so okùn ẹbí pọ̀ kìí ṣe pé ẹlòmíràn ni actually kí náà fẹ́nu family mi tí mi ṣe fún wọn ṣe bí last week náà mo send 1.5 million sí wọn pé kí wọ́n share láàrin ara wọn ìyẹn kọ́ ló tó ọwọ́ gbọ́ pé family ń dàrú ọ̀nìkan sí tó kẹ̀mí pẹ̀lú yẹn kọ́ máa yanjú disputes tó ń ṣe láàrin wọn ṣe bí mo sá ń ṣe àǹfààní tèmi lè ṣe nítorí lówó dé Ànábì ní kìí ṣe ẹni tí ń sokùn ẹbí pọ̀ lẹ́ni tí ń fún wọn lówó nìkan àmọ́ ẹni tá a lè pè lé olùsokùn ẹbí pọ̀ lẹ́ni tó rí pé ẹbí òun bàjẹ́ ń ṣe mójútó gbóò ní ó ṣe sopọ̀
Ọlọ́run dákun má ṣe là wá kúrò níbi ìjákun ẹbí. Ọlọ́run dákun má ṣe ṣe ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa. Gbogbo wàhálà tí mo ń dé béèyàn téèyàn fi wò pé mọ̀lẹ́bí èèyàn kò jẹ́ téèyàn mọ́, Ọlọ́run dákun má fi ṣàdánwò fún wa. Àwọn òbí wa méjèèjì Ọlọ́run dákun dáadáa ní ṣíṣe, Ọlọ́run dákun jí ó rọ̀ wá lọ́rùn láti ṣe fún wa. Àwọn tí wọ́n ń bẹ láyé náà àwọn òbí wa Ọlọ́run dákun má ṣe bá wa ṣàánú wọn, jẹ́ wọ́n tó gùn lẹ́mìí púpọ̀, jẹ́ kí wọ́n gùn lẹ́mìí púpọ̀, Ọlọ́run wa fi ara rí. Àwọn tí wọ́n ti lọ́nà àwọn òbí wa Ọlọ́run dákun má ṣe bá wa kẹ́ wọn, tí wọ́n bá wà náà kẹ́ bá wa ṣàlékún ìkẹ́ wọn, tó bá kù díẹ̀ káà tó ná àlámàrí wọn Ọlọ́run dákun má ṣe bá wa mójúkò fún wa. Gbogbo òkú mùsùlùmí lápapọ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run kó bá gẹ̀ wọ́n. Àwọn tí wọ́n bá wà náà kẹ́ bá wa ṣàlékún ìkẹ́ wọn, tọ́wọ́ wọn bá kù díẹ̀ káà tó bá wa mójúkò fún wa. Gbogbo aboyún ayé pátá Ọlọ́run dákun má ṣe bá wa sùn wọn kalẹ̀ láyọ̀. Ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń rawọ́ rasẹ̀ sọ́lọ́run tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ alálùbáríkà má ṣe ìjogún fún wọn. Ọmọdé ẹ̀mí pin Ọlọ́run dákun má fi ṣàdánwò fún wọn. Gbogbo àwọn tí wọ́n wà nílé ìwòsàn Ọlọ́run dákun má ṣe fún alálàáfíà. Àwọn táwa náà ń gbé tí a kiri Ọlọ́run dákun má dá wa dùbúlẹ̀ àìsàn, má dá wa dùbúlẹ̀ àìsàn ọlá ìpè méjì rẹ̀ Ọlọ́run. Ọlọ́run dákun má ṣe ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rọ̀ ilé ìta lè fi ṣe ẹ̀sìn Ìsìlámù. Gbogbo ìgbà tí ó bá wá yẹ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run dákun kalimatu shahada imani ilé tó yẹ kó Ọlọ́run dákun má ṣe jẹ́ kí ikú ká máa lọ́wọ́ ọlá ìpè méjì rẹ̀ Ọlọ́run. Aqulu qawli hadha astaghfirullahi li wa lakum qumu ila salati yarhamukumullah.